الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على رسول الكريم وعلى أهله وأصحابه وسلم وبعد. إلهي كله سيفون إلهي أنا كله سيفون لا تعذبني فإني أتو كن يسيبو سيسيو مقر بالذي قد كان مني أجتم بي فما لي حيلة إلا رجائي. dákun ní sùúrù náà sórí bí ọba sọba ńlé ìjòyè a sì wá ńlé sọ wá rí bí ìjòyè bá ṣe lè ṣe tó gbogbo ìgbìyànjú ìjòyè kò lè dàbí tọba wá ìwọ àtàfà mi lẹ máa ń tira yín bẹ́ẹ̀ sí fẹ́ má tì mí gbọ̀ngbọ̀n. فما لي حيلة إلا رجائي والله لعفوك إن عفوت وحسن ظني. dákun já ṣàdúà bẹ̀rẹ̀ já ṣàdúà bẹ̀rẹ̀. يظنون بي خيرا فإني àní o já ṣàdúà. لشر الناس إن لم تعف عني. ó dùn náà o já ṣàdúà bẹ̀rẹ̀. لشر الناس إن لم تعف عني. já ṣàdúà bẹ̀rẹ̀. àkọ́kọ́ àdúà bàbá wa fàgbà رحمه الله تعالى. àtàwọn méjèèjì tí bàbá wa fàgbà tara wọn jáde Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. bàbá wa Alhaji àgbà ní Màsìngbà àtàwọn méjèèjì tí bàbá wa Alhaji àgbà tara wọn jáde Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. bàbá oníwàásí àgbáyé lókè kiri náà gbogbo àwọn tá à ń dákọ̀ yìí Màsìngbà nípa àwọn tó yẹ kéèyàn fura sí ń gbé ọkọ̀ ń pọ̀ àfa àgbà Alhaji àgbà bàbá lábàtà àgbà àwọn méjèèjì tí bàbá wa bàbá lábàtà bàbá oníwàásí àgbáyé tí wọ́n tara wọn jáde tí wọ́n bẹ wájú Ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀. آمين. tara wọn afisàdúrà fáfá wa Maulana Sheikh Al-Bukhari ibn Musa أدام الله حياته. Ajíkòbí wa asadu dáwà wa Ọlọ́run bá wa pẹ̀lú bàbá wa آمين. bá wa pẹ̀lú àfa wa آمين. má jẹ́ ó tán di àfa wa آمين. má kàn àfa wa lábùkù Ọlọ́run. آمين. àtúnwá sàdúrà fáfá wa bàbá wa ìwà Islam أدام الله حياته. Ọlọ́run bá wa kún wa آمين. àwọn méjèèjì ń bọ̀ lọ́nà nípa Ọlọ́run bá wa pẹ̀lú wọn آمين. Ọlọ́run má jẹ́ wọ́n máa padà sí igbó má jẹ́ wọ́n آمين. máa padà sí ìgbà آمين. la hawla ولا قوة إلا بالله العلي العظيم. ajẹ́ tún mọ bí kí ló wí nígbà tó kọ́kọ́ wọlé náà. إلهي لا تعذبني فإني àfi kọ́ mọ́ jẹ́ yẹn ń yà. مقر بالذي قد كان مني. èsè tí wọ́n máa fi ń sọ wípé àwọn àfọ̀hún wà sí wọ́n ń jí sí Ọlọ́run. فما لي حيلة إلا رجائي ọ̀yá yìí. لعفوك إن عفوت وحسن ظني. ọ̀dà wa sí báyìí. إلهي لا تعذبني فإني إلهي لا تعذبني فإني Ọlọ́run má jẹ́ wá ní alẹ́ nìkan tá a gbójúlé àfiwọ́ ni. لا تعذبني فإني kẹ́dà máa wá kọ́ máa rí ní tí ń jẹ́ orí Ọlọ́run ìyá ni má fi kàn kó wá. لا تعذبني فإني kẹ́dọ̀ máa lélẹ̀ kọ́
kọ́mọ bá ara yọ ọlọ́run ni má fi jẹ́ kó wá. لا تعذبني فإني láàrin ẹgbẹ́ láàrin ará láàrin ọ̀rẹ́ kéèyàn wá lulẹ̀ ara yọ ọlọ́run ọba ni má fi jẹ́ kó wá. إلهي لا تعذبني فإني àkọ́kọ́ oníwàásí ta ló ń tọ̀hún òun náà lọ́lọ́run. àfáà jẹ́ tó máa bí oníwàásí àkọ́kọ́ wàásí náà Allahu Akbar. ni wọ́n máa fi ń pe àwọn àfáà tí wọ́n ń ṣe wàásí ni pé wọ́n ń jíṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run wọ́n ń jẹ́. ẹ wá wo sí ọlọ́run ọba náà tí wọ́n ń jẹ́ náà béèyàn bá jẹ lójú àmì ó gbọ́dọ̀ rere ń bẹ. èrè làwọn àáfàá wa ń rí lónìí gbogbo àwọn tá a mọ̀ pé àáfàá wa ni àáfàá wa ni àáfàá wa ni àáfàá wa ni èrè ni wọ́n ń kó lónìí. إلهي لا تعذبني فإني asádọ́sì àṣé èèyàn ò lè ṣètò ọlọ́run kọ́ mọ́ kéré rẹ̀ ó di dandan. مقر بالذي قد كان مني فما لي حيلة إلا رجائي فما لي حيلة إلا رجائي ẹ̀dá ọlọ́gbọ́n kan tó lè dá àyàfi tọ́lọ́wọ́n bá ṣe ni. فما لي حيلة إلا رجائي gbogbo ogun yòówù kówù kọ ṣàlàyé kò lè jẹ́ àfi tọ́lọ́wọ́n bá lọ́wọ́ sí ni. فما لي حيلة إلا رجائي gbogbo ààrẹ yòówù tó lè sá àfi tọ́lọ́wọ́n bá lọ́wọ́ sí ni. لعفوك إن عفوت وحسن صني àfa àwájẹ́ tún máa bí رحمكم الله àjọǹjọ máa kéwú رحمكم الله àkọ́kọ́ ń wà sí ọlọ́run. الله ويعظ الله بالقرآن ọlọ́run sì ṣe wáàsí pẹ̀lú alukur'an. الله أكبر sálùkùránì yìí huwa dusturu shamil alhayati insaniya الله أكبر shamilu alhayati insaniya gbogbo sẹ̀mí ọmọ ànábì ádámà kùránì yìí ló kó jọ ó ti sọ ń pa ẹ̀. ẹ wá wo alukur'an hatta balagati ayatul kur'an gbogbo aya kur'an ọmọ mùsùlùmí wọn bá bẹ̀rẹ̀ aya kur'an mélòó ló jẹ́ olóbi ẹni tó lè dáhùn rẹ̀ aya tí ń bẹ nínú odidi kur'an kan nígbà táwọn àáfà tí wọ́n hà dáadáa rẹ̀ ń jẹ́gbẹ̀rún 6 àtọgọ́ta àti 6 ṣé orí rédíò làwà yọ lóun járe yorùbá sọ̀rọ̀ àti 66 ń jẹ́ 6,666 الله أكبر ní àyà tí ń bẹ nínú Kùránì. súrà mélòó ló wà nínú Al-Kùránì gan àfa àwọn ajé tún máa bí. أكرمكم الله orí járo a máa mú bá ṣe mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí mo ti lò lè tì ní gbàngbàn. súrà mélòó ló wà nínú Al-Kùránì léyìí tá a bá bu ọmọ mùsùlùmí tí ò lè dáhùn ìwọ náà gbé Kùránì máa kà nísìn ó jẹ́ 114 súrà àfa àwọn ajé tún máa bí 114 súrà 114 súrà iná ní bẹ́ẹ̀nu Kùránì. wa kana alifun min ayati amran ẹ wá wò wáàsí tọ́nà wọn bá ṣe nínú ẹ̀ bí tá à ń lọ́nu. wa kana alifun
من آيات أمرا إلهي إلهي لا تعذبني فإني ماما بيتي لوفا مكر بالذي قد كان مني وكان ألف من آيات أمرا nínú 6,666 táyà kùràhánì jẹ́ ọ̀wárí ẹgbẹ̀rún nínú ẹ̀ tí ń ṣe 1,000 àmúra àṣẹ lọ́lọ́run ọba fi ń pa ẹ máa kírun àṣẹ ni ẹ máa gbààwẹ̀ àṣẹ ni ẹ máa ṣàánú ara yín àṣẹ ni ẹ máa ṣe déédéé àṣẹ ni má sùn. مكر بالذي قد كان مني ó kù 5,666 àbáwọ̀ ajé tó máa bí wà alifun mi ní ànáyà ọ̀wárí ẹgbẹ̀rún kan ká tún wá mú ọlọ́run tún wá mú náhàyà àṣẹ làkọ́kọ́ náhàyà ìwọ̀n àfi ń kọ̀ fún ni pé ẹ má ṣe léyìí o márùn yàwó ń yàwó o má ṣe ṣe náà o ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má gbà o náhàyà ìfò òun kìlọ̀ wà á fún mi ní àwàdà ọlọ́run tún wá mú ẹgbẹ̀rún nú ẹ̀ wàdà ó fi ṣàdéhùn àdéhùn pé kí ni ẹni bá ṣe tèmi ọlọ́run ọba ẹ̀san tí ń san ni ẹni bá rìn bí mo ṣe ní ó rìn ẹ̀san tí ń san ni ẹni bá sọ̀rọ̀ bí mo ṣe ní ó sọ̀rọ̀ ẹ̀san tí ń san ni ọlọ́run tún mọ̀ bẹ́ẹ̀. إلهي لا تعذبني فإني وألف منها وعيدا ẹ̀yin tẹ́ ń bá wa sí 4,000 là ń lọ yìí o وألف منها وعيدا ó tún wá mẹ́gbẹ̀rún kan nú ẹ̀ tí ń ṣẹgbẹ̀rún ẹlẹ́ẹ̀kẹrin ó tún ṣe òun náà ládéhùn àdéhùn tí wo wá nù àdéhùn ti yà. أعوذ بالله من ذلك. ó tún fi eléyìí náà ṣàdéhùn yà wípé bá a bá ṣàdéhùn dáadáa fáwọn tí wọ́n bá ṣe tiwa àwọn tí wọn ò ṣe tiwa náà ó yẹ kí wọ́n rí yàhé Allahu Akbar. ó tún wá ṣàdéhùn yà ń jẹ́ 4,000. وألف منها عبرا وأمثالا ó tún wá mú ẹgbẹ̀rún kan nínú ẹ̀ tí èyí pé 5,000 ọwọ́ àṣẹ ní عبرا àríwòye pé ẹ wòye eléyìí وأمثالا ẹ wà pèjúwe eléyìí ẹ wà àríwòye ẹ wà pèjúwe rẹ̀ bọ́bá kọ́lọ́ ńlá àní ضرب الله مثلا mo fà pèjúwe lílẹ̀. وألف منها قصصا وخبارا وألف منها قصصا ó tún wá mú ẹgbẹ̀rún kan nú ẹ̀ ó ní kó máa jẹ́ ìtàn wá àkàbàrà àti làbárì. مكر بالذي قد كان مني bàbá wọnú Kùránì a máa rí tàn Zakariya tí wọ́n ń pè ní Zakaraya ababusilu sẹ́mi tí Sulaimana tí wọ́n ń pè ní Solomon abba nínú ẹ̀ tí Isahaka tí wọ́n ń pè ní Jacob abba nínú ẹ̀ ọlọ́run tún mọ ẹgbẹ̀rún kan nínú àyà Kùránì ó tún fi sọ̀tàn ó pé 6,000 kan wa khamsamia ọwọ́ amọ́gọ́rùn-ún márùn halalan wa harama ejúwe halali àti haramu ìpele yìí ntọ́tọ́ ni o ntọ́tọ́ ni o wa harama ó sì mélé yìí pé haramu lélẹ̀ wa mi'atun minha tasbihan wa du'aan
ọwọ́ amọ́gọ́rùn kan bẹ́ẹ̀ tí èpè 6,600 ọwọ́ àṣẹ ní tẹ̀síbí àfọ̀mọ́ wọ̀dùá ó sì ṣe ládùá bẹ́ẹ̀ bá ti ń fún ọmọlọ́wọ́ mọ́ ẹ sì máa ṣàdúrà mi. wasita wasituna nasihan wa mansukhan ọgbọ́ 66 tó ṣẹ́kù ọwọ́ amẹ́lẹ́yìn ní nasihan wa mansukhan n ta fi pa nǹkan rẹ àti n ta pa rẹ bí Kùránì ti sọ pé ẹ má mutí o nítorí àwọn Kùránì ti sọ pé ẹ má mutí o ẹ má kírun o wa antum sukara. Allahu akbar. ẹ má kírun o nígbà tẹ́ bá ń hún ríra nígbà tó lọ́wọ́ parẹ́ ọ wá gbé látẹ́kọ̀ innamal khamru wal maisir. ibi tá a wá ń lọ mbẹ òun náà ni pé àyá Al-Qur'ani kọ̀ọ̀kan làdísì ànábì kọ̀ọ̀kan sì ń bá kí ẹ̀. Allahu akbar. àyá Al-Qur'ani kọ̀ọ̀kan làdísì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nísìn jẹ́rìí ẹ̀. في خير الدين والدنيا معه ọlọ́run bá wa ṣàlékún orí àfa فيما wa. كان وما سوف يكون ọ̀yá yìí. فيما كان وما سوف يكون. àdísì ànábì wa Muhammad صلى الله عليه وسلم. bí wọ́n bá pèyàn pé kọ́ wá ṣe wáàsí ẹ rí i pé bọ́ bá ké Kùránì tán yóò fàdísì ha àdísì yóò fi ṣe ṣúgà rẹ̀ yóò fi ṣe oyin rẹ̀ peter nevi tún sọ. àyà kọ̀ọ̀kan lọ́ládìsì ànábì wa Muhammad tó bá kí ẹ̀. sallallahu alayhi wa sallam. ibi àdísì ńlá wa ń lọ yìí tí ọmọ jẹ́ hikima fún wa lónìí lẹ́nu ìṣẹ́jú tọ́lọ́mbá ní àrílò káwọn afáwa tó lé. wọ́n ní jẹ́ rajulun ila rasulillah sallallahu alayhi wa sallam. ọkùnrin kan lọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin olólùfẹ́ ashabul janna. humul fa'i